Ẹfun Abeedi Abdulwahab fìbínú lu ọmọ ẹ̀ pa nítorí Ọka-Baba. Àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kánò ti sọ pé àwọn ti gbọ́ sí ìṣẹ̀lẹ̀ bí ọkùnrin kan Sanusi Abdulwahab ṣe fìbínú lu ọ̀kan lára àwọn ọmọ rẹ̀ olóògbé Mustapha Sanusi ẹni ọdún 16 pa nítorí Ọka-Baba lásán. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Abdullahi Haruna Kiyawa tó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 7 oṣù karùn-ún ọdún 2023 yìí fìdí rẹ̀ múlẹ̀ pé ẹnìkan tó ń gbé ládùúgbò ibi tí bàbá ọmọ ọ̀hún gbé tójú rẹ̀ kò gba ìwà ọ̀dájú tó hù náà ló wá fọ̀rọ̀ ọ̀gbẹ́ni Sanusi tó àwọn ọlọ́pàá létí. Ó ní lójú ẹsẹ̀ táwọn ọlọ́pàá agbègbè Tanaga níjọba ìbílẹ̀ Warawa ti gbọ́ sọ̀rọ̀ náà ni wọ́n ti lọ fọwọ́ òfin mú un kó lè wàá sọ tẹnu ẹ̀ lórí ohun tó rí lọ́bẹ̀ tó fi waro ọwọ́ lórí ikú ọmọ rẹ̀ ọ̀hún. Haruna ní àwọn tó wà nítòsí nígbà tíṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ni wọ́n wá fọ̀rọ̀ ohun tó wà létí tá a sì ti lọ fọwọ́ òfin mú un lórí ohun tó ṣe yìí. Sanusi tí í ṣe bàbá olóògbé náà bẹ̀rẹ̀ sí lu ọmọ rẹ̀ nílùkulù lọ́jọ́ náà ni ẹ̀sùn pé ọmọ ọ̀hún lọ jí Ọka-Baba rẹ̀ bù níbi tó gbé e sí ló fi kàn án. Gbogbo báwọn èèyàn pàápàá jùlọ àwọn tọ́rọ̀ náà ṣojú wọn ṣe ń bẹ̀ ẹ́ pé kó dáríjì ọmọ náà ẹ̀yìn etí rẹ̀ ló ń bọ́ sí. Ó lóun yóò lù dáadáa láti lè jẹ́ ẹ̀kọ́ ńlá fún un pé olè jíjà kì í ṣe ohun tó dáa rárá. Níbi tó ti ń lu ọmọ ọ̀hún ni ìbáwí ọ̀hún ti gbòdì lára rẹ̀ tó sì gbabẹ̀ kú lójú rẹ̀ bá wálẹ̀ pẹ̀sẹ̀. A máa bẹ̀rẹ̀ ìwádìí wa lọ́sẹ̀ yìí tá a sì máa fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ lẹ́yìn tá a bá parí gbogbo ìwádìí wa tán kó lè lọ́ọ́ fimú kàtà òfin lórí ohun tó ṣe yìí nítorí òfin ìpínlẹ̀ yìí kò fààyè gbà rárá pé kéèyàn lu ọmọ tó bí nínú ara rẹ̀ pa. Bẹ́ẹ̀ lálùkòrò ọ̀hún sọ. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.